ewé àtàkì ìtàtà pọ́n bẹ́ẹ̀ ní tìrèké kì í lè tìrèké kérúbù pẹ̀lú sẹ́ráfù ló ní kákùlù bọ́ èdè nínú ijó àdúrà gbígbà ṣe gáì náà la fi rán CAC bàbẹ́tíìsì báyìí yún ìjọ onítẹ̀gbọ́mi náà ló ní bàbá wa tí ń bẹ lọ́run o kátólíìkì ló ní Holy Mary Christ Embassy ló ní káṣírílẹ̀ nú àdúrà àmì fáyà ní ti mountain of fire ọlọ́run ọba àmì Èdùmàrè tí ń jẹ́ àlá iná ló ṣe gbogbo rẹ̀ bẹ́ẹ̀ kì í ṣẹlòmí ọjàre ọmọdé tó wá ṣe mí báyìí ìbà rẹ o a kì í torí gbígbó pajá a kì í torí kíkàn ń pàgbò ẹnìkan ò ní torí wérewère pòbúkọ ayé ó má ti bi ohùn mú mi lónìí alára mojúbà ajérò mojúbà ọ̀rọ̀gún lè láì bá yín o ìbà orí tó kún tí ò ní hurun láéláé ìbà ọjà tó kún tí ò ní lérò gbogbo abiyamọ ayé ìbà o ọba mi Èdùmàrè òní dọwọ́ rẹ̀ mojúbà lọ́wọ́ kábíyèsí olórí gbogbo lọ́balọ́ba lọ́wọ́ tá a wà yìí alága fún gbogbo lọ́balọ́ba nípínlẹ̀ Èkìtì kábíyèsí o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀je mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà àrọ́ba fínbà ìlọ́ba pa àti dé o bàbá wa olójúdó tìlú Ìdó kábíyèsí His Royal Majesty ọba Ìlọrin Fábọ̀rọ̀ kábíyèsí o handsome father ni bàbá tó ṣeé ṣe bẹ́ẹ̀ tó ṣeé fi yangàn láwùjọ kábíyèsí ń bẹ lórí ètò lónìí ẹ kú ilé gbogbo abiyamọ ayé o ìjìnlẹ̀ Yorùbá rèé pẹ̀lú dókítà Ọlámídé Apọ́nbẹ́pọ̀ rẹ́pìrìsẹ́ńtà MT tó bá skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing olórin ẹ̀mí tó dáńtọ́ ààrẹ mẹ̀kúnnù káàbà tó níjọba òbíjọba kingdom world icon of peace akọni alálàáfíà ní tìbútòrò gbogbo àgbáyé èmi kan náà ní giant of Africa òmìnira ilẹ̀ adúláwọ̀ ayabayabaya. ẹ má gbàgbé pábala mẹ́ta nìdílé Yorùbá ní abala àkọ́kọ́ labala ẹ̀kọ́ èdè Yorùbá abala ẹlẹ́ẹ̀kejì iná labala adúláwọ̀ níbi láti máa mú ìtàn wá fún yín ṣé ẹ gbàgbé wípé níjẹjọ ìtàn Ṣódẹkẹ́ máa ṣe bẹ́ẹ̀ tá a bẹ̀rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí a tún ti ṣe bẹ́ẹ̀ a máa tẹ̀ ẹ́ wájú ni torí pé bàbá wa kábíyèsí olójúdó tìlú Ìdó Èkìtì tá a wà yìí wọ́n ń bẹ nílé agodo èèyàn gbọ́dọ̀ kábíyèsí èèyàn gbọ́dọ̀ dá kábíyèsí dúró abala Yorùbá pọ́nbélé ni bàbá ó ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti wọlé àmóhùn láàkọ́kọ́ mú wá lónìí nítorí pé bàbá wọ́n ti torí gbogbo ìpínlẹ̀ Èkìtì lápapọ̀ wọ́n ti torí gbogbo ọmọ Nàìjíríà wọ́n ti torí gbogbo àwọn olólùfẹ́ ìkànnì Adámimógo wọ́n ti torí gbogbo àwọn olólùfẹ́ dókítà Ọlámídé MC tó gba skiyaski miskiyaski yagbayaski entertaining refreshing and tantalizing wọ́n ní dókítà mo ní yìí wọ́n ní Sisi Mọ́ńkele mo ní a ní wọ́n ní ẹ má wọ̀rí wọ́n ní òní ni mo máa ń ṣètò òlú lóòótọ́ o àmọ́ nítorí pé yín lẹ́wọ́ ọmọ wa ní àwa la bí yín àá sì gbé yín lárugẹ. Bàbá láwọn máa wà bí ó yẹ wọ́n wà ní ìpàdé bí wọ́n ṣe wà wọ́n wà ń pàdé ìpàdé wọ́n ti dìde ǹjẹ́ kábíyèsí o a kì í gbọ́fìn ilẹ̀ déèrà. ṣiṣẹ́ ń gbọ́ bá mi àdótàpá àdópòyè báyìí náà ni toníṣàngó gbogbo ohun tẹ́ ẹ bá ṣe báyìí ẹ mọ̀ gbayì ní kábíyèsí ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń lọ a kì í mọdi fáfẹ́fẹ́ kó má lè lọ bàbá ọmọ aráyé ò ní mọdìdè ní gbogbo ibi tẹ́ ẹ bá ń lọ o. kábíyèsí a kì í gbọ́fìn ilẹ̀ dé ìràṣẹ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti dé ẹ ń bá ṣe bẹ́ẹ̀ gbọ́fìn lèyìn òun náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó kó sí Yorùbá bọ̀ wọ́n ní a kì í kọ́lé máwọ̀ fi ṣinṣin kábíyèsí sà gbogbo ibi tẹ́ ẹ bá dé bẹ́ẹ̀ ṣe ń tòlú yìí ẹ ń bá lókun bíi dẹ́gbẹ̀ẹ́ gbà tó ọ̀dọ̀wọ́ àwọn òòṣà alẹ̀ yóò sì dọ́wọ́ gbogbo òòṣà tí ń bẹ nílẹ̀ Yorùbá. a kì í ṣe kí ni a kì í wíran oyin ká rojú a kì í foyin sẹ́nu ká tu wú dànù níre báyìí là á sọ̀rọ̀ àtàyèrè kábíyèsí olójúdó tìlú Ìdó ní gbogbo ibi tẹ́ ẹ bá dé ká máa sọ̀rọ̀ yín níre ẹ wò ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ jẹ́ ń gbé kábíyèsí wọlé bàbá ní ìgbàgbọ́ gbé wọlé lónìí ká tó bọ́ sábàlá kejì àti ìkẹta gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ olólùfẹ́ ètò yìí ní gbogbo ibi tẹ́ ẹ bá wà pátápátá ẹgbẹ́ ìkéde yìí
gbogbo iléèwé bàbá ló ní bá a ti máa ṣe é nu torí èmi ti sọ wípé tá a bá ti wọnú ètò yìí báyìí a máa gbé àwọn èèyàn jàǹkànjàǹkàn wá tó jẹ́ pé àwọn la máa gbé sí abala Yorùbá pọ́nbélé àmọ́ kábíyèsí náà dókítà Ọlámídé gbogbo àwọn ìlú tí ń bẹ lágbègbè mi gbogbo àwọn ìjọba ìbílẹ̀ tí ń bẹ lágbègbè mi gbogbo àwọn iléèwé tí ń bẹ ń bẹ àwọn ọmọ wọn mo fẹ́ kí wọ́n máa kó àṣà àti ṣe Yorùbá mo ní kábíyèsí kí lè wá fẹ́ ká ṣe báyìí bàbá bá ní eléyìí tó fi jẹ́ wípé a ṣẹ̀ṣẹ̀ máa lọ wá wọn ṣàǹkànṣàǹkàn káàkiri bàbá ní kábílẹ̀ bí àṣà ilẹ̀ Yorùbá lárugẹ wọ́n ní gbogbo àwọn ọmọléèwé tó bá ti wà ní SS1 SS2 SS3 wọ́n ní ká máa mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan ká máa gbé wọn wá sórí ètò yìí òun mo fi wá ń kéde fún gbogbo ẹ̀yin iléèwé tẹ̀ ń bẹ lágbègbè yìí tẹ̀ ń bẹ nípínlẹ̀ Èkìtì a ní gbogbo ibi tẹ̀ ti ń gbọ́ wa ẹ pè dókítà Ọlámídé lẹ́yìn ètò ọmọ yín kọ̀ọ̀kan ẹ ṣèforúkọsílẹ̀ wọn àwọn tẹ́ ẹ bá fẹ́ kọ́ ẹ má gbàgbé yóò tún padà yí kàn yín ẹ ṣèforúkọsílẹ̀ àwọn ni wọ́n máa jókòó lórí àga Yorùbá pọ́nbélé lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ àtiléèwé aládàáni o àtiléèwé tìjọba o àwọn tó bá ti wà ní ìpele àṣekágbá àti ìpele tó súnmọ́ àṣekágbá àwọn náà láà máa ṣe bẹ́ẹ̀ tá a máa gbé wá sórí ètò yìí Yorùbá pọ́nbélé náà láà sì máa sọ ẹ wọ ẹ jẹ́ n kí kábíyèsí káàbọ̀. àṣẹ bẹ́ẹ̀ tá à ń lọ báyìí pẹ̀lú kábíyèsí Olójútó ti ìlú Ìdó Èkìtì ẹ mọ bá a ṣe wọlé ní ìjẹjọ ẹ ò bẹ́ẹ̀ láṣẹ bẹ́ẹ̀ tá a ṣe wọlé bàbá ti wá wọlé kábíyèsí ó kì í ẹ má gbàgbé pé Yorùbá pọ́nbélé ni kábíyèsí gbọ́dọ̀ sọ. ọmọ alájẹ kìíní ṣẹlẹ̀ sí ọmọ ó jí bá àwọn àgbà ni. sí Olójútó ti ìlú Ìdó ọba Ìlọ̀rí Fábọ́rọ̀ ọba tí ó bá lórí ohun gbogbo tọ́lọ́dùmarè sì gbé àkókò yìí fún kábíyèsí ẹ káàbọ̀ sórí ètò. mo kí gbogbo èèyàn wa lókèlókè. àmì àṣẹ Ìdùmarè àmì àṣẹ Ìdùmarè bó o láti wá ṣe é lónìí tí nídò Èkìtì ẹ kọ́kọ́ fi èdè Ìdó Èkìtì ẹ fi kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ pé tó bàbá ń bẹ láàfin. Adóde kò ní dòmù. Kébi tètè ti yá. Kébi fọmọláyà. Káàkiri àgbáyé ìlú kékeré pé òní àsán. Kábíyèsí ọjà tó bà lẹ́rù pé bàbá lè fún wa láǹfààní àdúpẹ́ lọ́wọ́ yín ni pé ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún yìí bàbá ẹ ti mọ̀ pé Yorùbá pọ́nbélé ni ẹ ní fèèbó kankan lẹ. Yorùbá pọ́nbélé náà ni. Bàbá lórí ẹjẹ á bẹ̀rẹ̀ báyìí lórí àga tẹ́ ẹ jókòó yìí bàbá bó ti ẹ̀jẹ̀ pẹ́yìn náà lẹ́ẹ̀ padà fún alẹ́bùn ọ̀hún ẹ ti lẹ́tọ̀ọ́ ní sọ pé bàbá ti lẹ́tọ̀ọ́ sí 10,000 tó gbogbo ẹ̀ ń bá ti jókòó sórí àga tẹ́ ẹ wà yìí wọ́n ti lẹ́tọ̀ọ́ sí 10,000 àmọ́ lélẹ̀ ìta wà yìí báyìí sí kábíyèsí kábíyèsí gan ní àpàdà sanwó padà kábíyèsí lórí àga tẹ́ ẹ wà yìí ètò ti bẹ̀rẹ̀ báyìí ní ràbáàjì kan ní spòkẹ́lẹ̀ tuntun ní tọ̀tọ̀rítọ̀tọ̀ ní fìrìfìrì bàbá ní Yorùbá pọ́nbélé láì fèbólà bẹ́ẹ̀ bá ti ń fèbólà máàkì kọ̀ọ̀kan ti ń ṣe bẹ́ẹ̀ ní ti ń já kó. Kábíyèsí Olójútó ti ìlú Ìdó mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ara yín ní ṣókí ni ò fáwọn èèyàn láì fèbólà ní ṣókí. Èmi ni Ayọ̀rẹ́ Ìlọ̀rí ọmọ Fábọ́rọ̀ Ajíbóyèdé kẹta Olójútó. Kábíyèsí ẹ fìpínlẹ̀ yín sí nìyẹn fìpínlẹ̀ yín sí. Gbogbo
mo wà ní Ìdó jẹ́ olórí ìlú nílẹ̀ ti nàìjíríà ọ̀dà ẹ jẹ́ á wò báyìí bàbá ẹ di ipò kan mú nínú ìpínlẹ̀ Èkìtì nínú ipò tẹ́ ẹ dì mú. èmi ni olórí lọ́balọ́ba àgbẹ̀. bàbá bí àgbà tí ò lóko mi ìta tó lè pè é ni. Èmi orúkọ mi ìbẹ̀ tó mọ̀ sí. ẹ wá. Alága ń yá alága. Ẹ̀hẹ́n. Ìpínlẹ̀ Èkìtì. gbogbo ìlú tó bá ti lọ́ba lẹ́kìtì. bàbá wa fẹ́ wo ogójì yẹn kí lẹ́ẹ̀ kó ogójì yẹn. Ogún lọ́nà méje. ogún lọ́nà méje kò wá ní bẹ́ẹ̀ tẹ́ lè pé ogún lọ́nà méje káwọn èèyàn ó lè mọ̀ ọ́. Ó náà ní ogún lọ́nà méje. Ẹni tí ò bá mọ ogún nílẹ̀ yìí, ó náà ní. kábíyèsí a ti lo ìṣẹ́jú mẹ́ta nínú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún. kábíyèsí bẹ́ẹ̀ bá wò ó tá a bá ní ká máa kà á ní ení ẹ̀ta á kà náírà kan náírà méjì náírà mẹ́ta wọ́n á fẹ́ kẹ́ ẹ wò ó láti náírà márùn-ún ẹ máa wá fi ìlà mẹ́wàá mẹ́wàá sílẹ̀ yìí tẹ́ bá ti pe náírà márùn-ún báyìí nísìnyí ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ bá fi mẹ́wàá lẹ̀. A kò máa dógún. A kò máa márùndínlọ́gbọ̀n. ẹ wá bẹ̀rẹ̀ láti náírà kan kó lè dùn ún pè dáadáa náírà kan sí náírà mẹ́wàá ọ̀yà ẹ bá wa pè é títí dé ibi tí màá fi sọ wípé ní. Ṣé náírà kan? Láti náírà kan ẹ fi mẹ́wàá sí. Náírà kan. Náírà méjì. ẹ fi mẹ́wàá sí abọ́ sí náírà mẹ́wàá lẹ́yìn náírà mẹ́wàá. Ok, náírà kan náírà mẹ́wàá ogún náírà ọgbọ̀n náírà ogójì náírà ọgọ́ta àádọ́ta ọgọ́ta àádọ́rin ọgọ́rin àádọ́rùn ọgọ́rùn. ẹ pàtẹ́wọ́ fún bàbá a ti lo ìṣẹ́jú mẹ́rin bàbá lórí ìjókòó yìí kábíyèsí tẹ́ ẹ bá wò dáadáa orílẹ̀-èdè Nàìjíríà la wà wọ́n yí nǹkan kan padà ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yí nǹkan kan padà ní kò pẹ́ tí gbogbo wa sì gbọ́dọ̀ máa lò kí ni. orin ìdálù náà yí padà. orin ìdálù orílẹ̀-èdè léyìí tá a ti ń kọ láti ọdún bíi ogójì lé díẹ̀ tá a ti ń kọ àyípadà sí eléyìí tán kọ́kọ́ fún wa nígbà òmìnira ìyẹn la yí sí nsìn. la yí sí ní nsìn ogójì àwọn èèyàn ò fẹ́ mọ̀ dáadáa kò lóyìnbó tẹ́ lè fi sọ. ibo ní kí n má sọ òyìnbó. èmi ò wá mọ̀ bóyá ẹ padà sọ. mi ò gbóyìnbó mo sọ fún ẹ pé mi ò lọ léèwé. ẹ lọ léèwé àbí. ọ̀dà ẹ̀jẹ̀ àwò báyìí tá a bá wò ẹni tó dá iléeṣẹ́ yìí lẹ̀ tẹ́ ẹ bá fẹ́ pè bó o lẹ́ ṣe pè pẹ̀lú oyè pẹ̀lú gbogbo nǹkan tó ní. wòlíì olú alọ́ ni. òun ni. wọ́n yẹ̀ ṣẹ́jú oyè kan láìpẹ́ yìí. òun ni kò kárí àwọn ìjọ aládùúrà. ìjọ aládùúrà. ṣé ìṣe kérúbù àti sẹ́ráfù aládùúrà ni. ìtẹ̀rántí orúkọ wọn mọ̀ ń sìn. ẹ sọ orúkọ ọjọ́ gangan. mi ò rántí wọn mọ́ ń sìn. ẹ rántí wọn mọ́. mi ò rántí orúkọ mi. ṣé ẹ wàá rántí ọmọ yín ni. òyìnbó ni mi ò mọ ìjọ ọmọ mi mo mọ. ọmọ yín lẹ mọ ẹ mọjọ. mi ò mọ ìjọ àtọ. ibo lọmọ tẹ bá wò dáadáa yóò níbì kan tọmọ yín wà báyìí tẹ bá fẹ́ sọ. ó wà nílùú òyìnbó. ìlú òyìnbó kí ló kọ ìlú òyìnbó tó wà. ó wà lẹ́yìn òkun lọ́hùn. ó wà lẹ́yìn òkun. bẹ́ẹ̀ni. òkè òkun àbí lẹ́yìn òkun èwo nu méjèèjì kábíyèsí. èmi ò mọ òkè òkun mi ò mọ sàlẹ̀ òkun o ẹ̀yìn òkun mo mọ̀. ẹ̀yìn òkun lẹ mọ̀. ọ̀dà kábíyèsí tá a bá wá wò ṣùnṣùnṣùn tí ẹni tó jó lórí wa nípínlẹ̀ yìí báyìí nísìn tọ́lọ́hún fi ṣe ẹni àkọ́kọ́ tẹ bá fẹ́ pè é tẹ bá kàn fẹ́ kí bó o lẹ́sẹ̀ kí. ọ̀gá mi ni. bó o lẹ́sẹ̀ wá kí wọn. Bíọ́dún Oyèbánjí lórúkọ ẹ̀. ipò tí wọ́n wà. òun dẹ̀ ni gómìnà ilẹ̀ yìí ìpínlẹ̀ Èkìtì. gómìnà ni. tá a bá fẹ́ pe ìpínlẹ̀ bó o la ṣe pé tá a bá fẹ́ pè nípínlẹ̀ tá a bá fẹ́ lédè míì
èdè mi ò lè sọ èdè mi ètò tó ń ṣe ni pé èdè Yorùbá so Yorùbá yẹn nìkan mo mọ̀ Yorùbá nìkan lẹ gbọ́ ìpínlẹ̀ Èkìtì mo mọ̀ ìpínlẹ̀ Èkìtì nìkan lẹ mọ̀ ni mo mọ̀ sí. ìpínlẹ̀ Èkìtì wà ní ẹkùn wo ní ìpínlẹ̀ Èkìtì wà. èwo tó lẹ́kùn. ọ̀dà ẹ jẹ́ kémi ò láǹfààní. ó wà ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Bàbá ọ̀dà òní tá a wà yìí bàbá fẹ́ pè léèbó òní bá a ṣe pé bàbá fẹ́ pè ní Yorùbá ọjọ́ òní báyìí. ọjọ́rú lónìí. ọjọ́rú káwọn èèyàn lè mọ àwọn èèyàn mọ ọjọ́rú yẹn. ọjọ́rú. ẹ̀wọ̀n ò mọ̀ káwọn èèyàn lè mọ̀ kábíyèsí àwọn èèyàn mọ ọmọ tí ń jọjọ́rú. kán wá bá mi láàfin máa kọ́ kí a ti ń lo ìṣẹ́jú mẹ́sàn-án kábíyèsí. kán wá bá mi láàfin máa sọ fún wọn. a ti ń lo mo ní ìṣẹ́jú mélòó mo sọ pé a ti ń lo kábíyèsí. ìṣẹ́jú mẹ́sàn-án ó láti lo ìṣẹ́jú mẹ́sàn-án. a ti lo ìṣẹ́jú mẹ́sàn-án. tá a bá ní parọ́ kábíyèsí tẹ bá wò dáadáa tẹ bá ń wọkọ̀ tẹ bá ń lọ ẹ rí i pé ẹni kinní kan ẹni bó o lẹ ṣe máa ń pe àwọn ìjókòó yín tẹ ẹ ṣe máa ń lọ tẹ ẹ máa ń bọ̀ pẹ̀lú àwọn lọ́balọ́ba. ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba ni mo ń lọ. kí lẹ máa ń lọ ṣe ń bẹ̀. a ń lọ ṣe ìpàdé ni a lọ ṣe jíròrò à ń lọ sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́kìtì àforí lórí àfikùnlùkù àpèrò sí bí. lẹ́yìn ẹ̀yìn àwọn wo ló tún wà ipò wo ló tún kù lẹ́yìn ipò tẹ́ ẹ dì mú. ipò ọba náà ní oníkálukú ló jọba sí ìlú ẹ. nínú ẹlẹ́yìn ni alága ẹlẹ́yìn ipò alága àwọn ipò wo ló tún wà. èmi nìkan ni kò kárì lẹ́yìn alága kò sí nǹkan míì mọ́ àwọn ọmọ ìgbìmọ̀ tó wà lórí tán wà wájú mi àwọn ló kù oyè kan ṣoṣo tá à ń jẹ nígbìmọ̀ lọ́balọ́ba nìyẹn tá a bá ti jẹ alága ó ti tán. kò wá sí. ọdún méjì la dẹ̀ máa ń jẹ fún. ṣe ìdáwó ni. àǹdáwò. ìdáwó. àǹdáwò. bí wọ́n bá kó fún yín ta ni ó wà kó sọ́wọ́. tán bá fún wa lóhùn kan tí máa ń ṣe ni pé a ní àwọn èèyàn dáadáa láàrin wa àwọn ọba tí mo nígbẹ́kẹ̀lé pé wọ́n lóòótọ́ máa gbówó yẹn fún wọn máa ní owó tán fún wa rè o ẹ lọ pin àwọn náà mọ bá ṣe máa fún oníkálukú àdẹ̀járe. a ti lo ìṣẹ́jú mọ́kàn a ti lo ìṣẹ́jú méjìlá báyìí ó kù ìṣẹ́jú mẹ́ta kábíyèsí tẹ̀ wá ní ìṣègùn báyìí. àdà kábíyèsí fẹ́ jẹ owó wa tán kábíyèsí ẹ jẹ́ àwò báyìí ìǹkọ̀ kankan fún yín ní ìsìn gẹ́gẹ́ bí kábíyèsí ẹ sì pè jáde ni o kábíyèsí ntí mo kọ fún yín ni ẹ pè o kábíyèsí ntí mo kọ fún yín ẹ pè jáde. ọjọ́ ajé. pẹ̀lú mi wo bí ọjọ́ ajé ní bẹ́ẹ̀ ń bì wọ́n sọ nǹkan tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ ẹ pé tí ń bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ jáde. ọjọ́ ajé. kábíyèsí ọjọ́ ajé rè. nǹkan tí mo rí nìyẹn. ntẹ́ ẹ rí nù kábíyèsí. nǹkan tí mo rí nìyẹn. ọ̀dà kábíyèsí ibi tá a wà yìí wọ́n máa ń pe ibì kan ẹ jẹ́ kí n sọ báyìí wọ́n máa ń pe ibì kan ní ilé agbára wọ́n máa ń pe ibì kan ní kìnìkan tá a bá wò ibi tá a wà yìí ẹ lè fi bó sọ ìṣẹ́jú mẹ́ta péré lókun kẹ́ẹ̀kan. ètò ẹ̀gbọ́n òyìnbó inú yàrá ẹ̀rọ ìgbóhùnsáfẹ́fẹ́ la wà yìí ẹ̀sìn. ti Adámimógo. ó tàn. ẹkùn Adámimógo kíni. tìlú Ìdó tó wà nù ààfin mi. Adámimógo kíni. Adámimógo ìkànnì kejelélọ́gọ́rùn-ún àti ó lé méje. ẹ pàtẹ́wọ́ fún bàbá o gbogbo ìtẹ̀ wà nù ẹ pàtẹ́wọ́ Olódùmarè kábíyèsí ìṣẹ́jú àyà tó kùn yìí kábíyèsí ọ̀dà n ta ṣe lélẹ̀ tẹ́ ẹ bá wò mí ṣùnṣùnṣùn tẹ́ ẹ bá fẹ́ pè mí ní orúkọ ẹ kàn pè mí pé èmi mo jókòó wájú yín èmi ni mo àjọ ń ṣètò kí lẹ́ pè mí. ìwọ la gbóhùn sáfẹ́fẹ́ ìwọ ló wà ń di ẹ̀rọ èmi mo wà ń di ẹ̀rọ ìwọ ló wà ń di ẹ̀rọ ìwọ ni akọ̀wé ẹlẹ́rọ mo lè pè é sìn akọ̀wé sọ̀rọ̀sọ̀rọ̀ lémi náà oyè tó jẹ nìyẹn lọ́wọ́ tí mo wà yìí bẹ́ẹ̀ ni o kábíyèsí rògbòn ẹbí ti àgbà ìtàgbà ọbọ. kábíyèsí ẹjà tó Akin àti pẹ̀lú mi àwa tá a wà ń bí ẹ pàtẹ́wọ́ fún baba lẹ́ẹ̀kan sí
kábíyèsí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ẹ sì kọ́ ẹ bá wa sọ Yorùbá ẹ bá wa sí ìbò kankan lẹ́ẹ̀kan sí àtúnpàtẹ́wọ́ fún yín àpàtẹ́wọ́ fún yín tó kábíyèsí Olójúdó tìlú Ìdó ọba Ìlọrin Fábọ́yọ̀. mo sọ òyìnbó kan ìwọ ló gbọ́ Ọlọ́run ló dẹ̀ mú ẹ. èbó ò lẹ sọ bàbá tí ń gbọ́ kí ni yín máa mú mi o. mo sọ àtọ́ọ̀lù níbì kan mo mú ẹ mọ́lẹ̀. ẹ mú mi mọ́lẹ̀ ẹ fọba hàn mí ń bẹ̀ yín. tó kábíyèsí ẹ bá wa sọ fáwọn èèyàn lórí ọ̀rọ̀ ètò yìí tó jẹ́ ti Yorùbá pọ́nbélé ìjìnlẹ̀ Yorùbá kí lẹ fẹ́ káwọn èèyàn máa ṣe kí lẹ fẹ́ kí àwọn èèyàn ó ṣe sí bó lẹ ṣe fẹ́ kí àwọn èèyàn ó. èmi jẹ́ èèyàn kan tó fẹ́ràn àbí ìbá fẹ́ràn Yorùbá mi níjọba èdè Yorùbá àṣà Yorùbá ó yẹ ká gbé lárugẹ ó yẹ kí àwọn nǹkan míì máa ń dùn mí torí pé àwọn òyìnbó wọ́n gbẹyẹ lọ́wọ́ wa wọ́n gbé labalábá lé wa lọ́wọ́ bí mo ṣe wà láàfin sìn àwọn èèyàn bẹ̀rù nǹkan tó fi ń bẹ̀rù àfin làwọn nǹkan ìṣìdálẹ̀ tó wà ń bẹ̀ tó jẹ́ ìṣẹ̀ǹbáyé. mo máa ń sọ fáwọn èèyàn mi èmi ò fi àwọn nǹkan ìṣìdálẹ̀ mi ò ń fi ṣe eré torí pé tí ọ̀kan bá kàn déédé wo kí ni oúnjẹ ń gbọ́ ba létí tí ọ̀kan bá yájú sí mi ń sìn ṣé wòlíì mo fẹ́ fẹjọ́ sùn rárá àbí katikis rárá àbí bíṣọ̀bù àwọn yẹn á kàn máa kóòtù báíbù fún mi ra yìí ni ṣùgbọ́n tí ọ̀kan bá kọjá àyè tí n bá pe àwọn awo mi mo ní ẹ máa bọ̀ o. ẹnìkan ti ṣàṣìṣe sọ́ba o. òun gan àfòkò ní ìṣó àwọn tá a fi ń yangàn tí àwọn baba ńlá wa ti ṣe é lẹ̀ tí wọ́n fún tí ọba fi ń ṣàgbára èdè Yorùbá ó jẹ́ èdè tó lágbára púpọ̀ tó bá táwọn tó ń dífá tó bá ń kífá lójú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà máa sọ tí wọ́n gan ò ní gbọ́ wàá dẹ̀ máa pé bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá ni mí bàbá yìí sọ̀rọ̀ lè gbọ́ nǹkan tó ń sọ so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà nípa Yorùbá tá a mọ̀ àìmọ̀kan ló ń jẹ́ ká pa èdè wa tì àwọn tí wọ́n gbọ́n tó ń jọ́jọ̀ gbọ́n wàá rí i pé wọ́n gbọ́ Yorùbá dáadáa àwọn àgbàlagbà even ọjọ́ òun náà bí ẹ̀ ń sìn bó bó ṣe ń sọ Yorùbá gúrúgúrú lẹ́nu bíi gúgúrú ọ̀pọ̀lọpọ̀ ni ò lè sọ bó ṣe ń sọ yẹn so tá a bá ti rí àwọn tó gbọ́ Yorùbá dáadáa tó ń sọ inú mi máa ń dùn so yẹ ká gbé èdè wa lárugẹ ká fi àwọn ará Cuba wọ́n sọ Yorùbá sí àwọn ará Brazil wọ́n sọ Yorùbá àwọn Amẹ́ríkà wọ́n wá bí lọ́dọọdún lọ́dún yìí wọ́n wá bí lọ́jọ́ ogúnjọ́ oṣù karùn-ún ni ẹ wá sí àyín. wọ́n wá láti gbogbo àgbáyé wọ́n wá síbí wọ́n wá júbà so àwa gan tá a wà ń lé kàn jẹ́ pé bóyá àmọ́ yẹ ara wa irú àwọn ètò báyìí tó gbé Yorùbá ga Ọlọ́run máa fún yín ṣe ẹ̀yin tẹ̀dẹ̀ ń ṣe ẹ̀yin ọmọ kéékèèké tẹ̀ wá ń díẹ̀ tó jẹ́ pé Ọlọ́run tó ń rán Ọlọ́run máa fún yín ṣe ní kú mọ́ wa lọ́wọ́ ojú wa lẹ ti máa dàgbà èdè á dẹ̀ máa dá sí Yorùbá máa dá sí orílẹ̀-èdè Nàìjíríà dẹ̀ máa dá sí àdúrà la lè máa fi ràn yín lọ pé àwọn ọmọ dáadáa bíi tiẹ̀ báyìí Ọlọ́run máa gbé yín dìde ẹ máa jẹ́ kéde wa kó wù yàn. ẹ ṣeun bàbá tó ló kọ gbogbo àwọn tí a jọ ṣètò lónìí ló kọ ẹni tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ yìí wòlíì gẹ́gẹ́ bí ẹ ti pè é ọmọ yín wòlíì Sam Olúalọ wọ́n ń wò wá lọ́wọ́ báyìí bàbá ń wò wá lọ́wọ́ báyìí ló kọ ẹni tó jẹ́ ọ̀gá àgbà wa ní àhín láyé ọ̀yà wá a sọ pé kábíyèsí o ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ìbànújẹ́ ò ní dé bá yín ìlú Ìdó ò ní bàjẹ́ ìpínlẹ̀ Èkìtì ò ní dàrú orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́ gẹ́gẹ́ bí ẹ ti sọ fún wa a ti sọ fáwọn èèyàn wípé gbogbo àwọn iléèwé gbogbo iná ni wọ́n máa láǹfààní láti wá eléyìí tí a fi sọ pé tó àwọn tó ti kàwé tí wọ́n ti gbàgbé àwọn tó ń kàwé lọ tí wọ́n ti gbàgbé èdè Yorùbá a máa gbé wọn wá débi wípé eléyìí tó bá àmọ́ lọ́wọ́ báyìí kábíyèsí ẹ bá wa sọ fáwọn èèyàn pé a nílò onígbọ̀wọ́ wọn pé wọn gbọ́ràn sí i lẹ́nu dáadáa. wọn àwọn onírànlọ́wọ́ wọn á dìde sí i àwọn tábà ṣe ẹjọ́ ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ wa ń sìn ètò tí táwọn ọmọdé wọn gbé kalẹ̀ ìjìnlẹ̀ Yorùbá ó yẹ ká ràn wọ́n lọ́wọ́
kí ká lè fi èdè wa ká lè fi wo èèyàn ká lè máa sọ ká máa gbára wa níyànjú láti máa gbé ẹjọ́ wọ́n ní ìdè olùrànlọ́wọ́ èyí táwọn olóyìnbó ń pè ní sponsor bẹ́ẹ̀ ni wọ́n ní wọn láti wá ràn wá lọ́wọ́ Ọlọ́run á gbé wọn dìde. àmín àṣẹ Èdùmàrè. ẹ ṣeun o kábíyèsí lẹ́yìn kábíyèsí báyìí a lọ sí abala tó kàn nígbà tí kábíyèsí ọmọ dìde abala tó kàn náà ni abala tá a pè ní abala adúláwọ̀ níbi tí ọmọ wa mi wà Àríkẹ́ tó ti wà ń kalẹ̀. ọgbẹ́ni Fálàrè wọ́n gbáre fẹ́lẹ́ bí wọ́n kò lè kó wájà wọ́n tún kó lóko wá mú ọgbọ́n tí wọ́n gbọ́ ló gbé wọn délé ọlá ọgbọ́n náà ló tún padà gbéra ọlá ń bẹ. Yorùbá ń ṣera wọn nítorí owó Yorùbá ń jìra wọn lẹ́sẹ̀ nítorí ipò. ọgbẹ́ni pé ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa abala adúláwọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín tòótọ́ ìyálòde ọmọ wa mi wà Àríkẹ́ yín náà ni òmìnira ni mí olóúnjẹ ìyálò padà gba fèrè ọkọ̀ háìlóyìn òmìnira ń jẹ́ tùmọ̀ bàbá Àjọláàdé. Tí a bá gbàgbé ní àyà àjẹjọ ìtàn akọni Ṣódẹkẹ́ ti ìlú Abẹ́òkúta ni à ń bá bọ̀. Mo ṣàlàyé fún wa yí pé Ẹ̀gbá ọmọ Lísàbí ṣùgbọ́n Abẹ́òkúta ọmọ Ṣódẹkẹ́ ni wọ́n torí tí ò bá sí Ṣódẹkẹ́ ni ìbámọ̀ ti sìn tá à ń pè ní Abẹ́òkúta ní ọjọ́ tòní. Tí ẹ bá gbàgbé níjẹjọ mo ṣàlàyé fún wa yí pé Ẹ̀gbá mẹ́ta ni a ní Ẹ̀gbá Àgbẹ̀yìn Ẹ̀gbá Òkè Ọ̀nà àti Ẹ̀gbá Àgùrà àwọn Ẹ̀gbá mẹ́tẹ̀ẹ̀ta yìí ni a ní ìpìlẹ̀ kó tó wá di pé ogun fọ́ ìlú wọn ibi tí a bá dé náà ni pé Àwùjalẹ̀ Òṣèǹgbùà ó ṣígun fún Kalẹ̀jayé láti lọ kojú Orílẹ̀ Òwu. Ẹ má gbàgbé pé Ṣìngúsì ń bẹ ní Adúbíẹyẹ o ní ọ̀dọ̀ Olúwo níbi tí wọ́n tulẹ̀ fún wọn sí pé kí wọ́n ti mọ̀ wo ọgbẹ́ tí wọ́n ti gbà lójú ogun. Àwùjalẹ̀ ṣígun fún Kalẹ̀jayé Kalẹ̀jayé gbé ogun ó di Orílẹ̀ Òwu wọ́n bẹ̀rẹ̀ sí ní lọ wọ́n ń lọ ìgbà tí Olúwo gbọ́ wípé wọ́n ti ṣígun fún Kalẹ̀jayé láti Ìjẹ̀bú ó ránṣẹ́ pé Ṣìngúsìn pé Ṣìngúsìn ogun yá ogun tó lọ ó yá ránṣẹ́ padà sílé Ifẹ̀ kí wọ́n fi ogun ránṣẹ́ sí Kalẹ̀jayé pé kó wá kẹjọ pawọ́pọ̀ lé Olówu lórí. Ṣìngúsìn ṣe bẹ́ẹ̀ ó ránṣẹ́ sílé Ifẹ̀ wọ́n fi ogun ránṣẹ́ ìgbà yìí gan ni Mọ́yè Òkúnadéwálégún wá bá wọn ní Adúbíẹyẹ wọ́n ránṣẹ́ lọ bá Kalẹ̀jayé níjẹ̀bú pé ẹ wá ẹja pawọ́pọ̀ lé Orílẹ̀ Òwu lórí. Wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pawọ́pọ̀ wọ́n pa ogun pọ̀ wọ́n sì dojú ogun kọ Orílẹ̀ Òwu. Tí Olówu Akínjọbí ń jẹ́ ọba Òwu Olówu Akínjọbí náà ni ọba tó jẹ gbẹ̀yìn tí Òwu fi tú Sákúlà sì ni olórí ogun Òwu. Gbogbo wọn gbára wọn jọ wọ́n dìde wọ́n fẹ́ lọ bá Olówu jà. Olúwo ò dúró ń bẹ̀ Olúwo tún wá bá wọn ránṣẹ́ lọ sí Orílẹ̀ Ọ̀yọ́ àwọn tó jẹ́ pé ogun Fúlàní ti tú ìlú wọn tí wọ́n ti sọra wọn di ajagunta apá kan ti lọ sífẹ̀ àwọn tó kù tí wọ́n ti lọ ó ránṣẹ́ sí wọn pé kí wọ́n máa bọ̀ kí wọ́n wá fi ogun ranra wọn lọ́wọ́. Ẹ wo bí tí àwọn bàbá wa ń lo okun àti agbára wọn sí ní àsìkò yìí ogun Fúlàní Ìlọrin ń da Orílẹ̀ Ọ̀yọ́ láàmú lọ́wọ́ o. Wọ́n gbára wọn jọ ìgbà yìí ni Olúyẹdùn ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá ló lé ogun àwọn Ọ̀yọ́ wá Àgbẹ̀nibí ọjọ́ ń bẹ nínú wọn Lábọ́sìndé Olúyọ̀lé Lákanlẹ̀ gbogbo wọn báńbáńbáń bí wọ́n ti jọ wá ran wọn lọ́wọ́ nù gbogbo wọn gbéra wọ́n ti àtò ogun wọ́n kó ogun ó di Orílẹ̀ Òwu ṣùgbọ́n alágbára ńlá ni Sákúlà ti ń légun fún Òwu. Wọ́n bẹ̀rẹ̀ ìjà ẹ̀mí ń ṣòfò lọ́tùn ẹ̀mí ń ṣòfò lósì wọ́n jà débi pé ogun burú ogun rorò ogun burú ẹ̀sọ́ òdélé pé ẹ̀sọ́ òdúró dera wọn lójú ogun àjàwẹ̀yìn ló ti múlé ẹ̀sọ́ wù mí wá ogun ojoojúmọ́ ló múlé bàbá yín sú mi lọ. Wọ́n jà títí tí wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò ṣùgbọ́n ní àsìkò yìí ọwọ́ Ìjẹ̀bú Ifẹ̀ Ọ̀yọ́ ó ti ń dun Òwu o. Òwu wá wò pé ṣé bẹ́ẹ̀ náà làwọn alágbára tó ni
ṣé bẹ́ẹ̀ náà la àmọ̀ jájà tó ni ṣé ẹ mọ̀ pé mo sọ fún wa pé àwọn Ìjẹ̀bú tí wọ́n bá ti ta ẹrú wọ́n fi ń gba ìbọn nítorí ẹ̀ àwọn Ìjẹ̀bú ní ìbọn sì ní àtọ̀kàn ni ẹni tó bá ti mú òdì kò sà ilẹ̀ ìbọn ò tí ì wọ́pọ̀ láàrin àwọn jagunjagun nígbà náà lọ ìbọn bẹ ò kìí ṣe pé kò sí ìbọn ṣùgbọ́n kò tí ì dàbí báyìí ni ọwọ́ wọn bẹ̀rẹ̀ sí ní dun Sàkúlà o òun wá wò pé kí ni ìṣẹ̀lẹ̀ wọ́n pe ìpàdé ogun torí pé ète ló lógun ó sì ní àwọn ìlànà à ń tẹ̀lé lójú ogun bí àpẹẹrẹ ọjọ́ ẹtì a kì í jagun tí a bá jagun látàárọ̀ tó bá di alẹ́ oníkálukú ò lọ sinmi wọn a tún mọ lọ sí àgọ́gun ara wọn lọ kíra wọn gan gbẹ ní bá gbógun lọ bó bá dojú ogun ò mọmọ ìyá ogun ò mẹbí bẹ́ẹ̀ lógun sí rárá Sàkúlà pe ìpàdé ogun wípé ẹ wá kí ló ń ṣẹlẹ̀ kí ló lè tọwọ́ àwọn arábí ń dùn wá wọ́n ṣe ìpàdé ogun ẹnìkan dáhùn ní bàbá ìbọn ni wọ́n gbé dání sakabula ní jẹ́ ibi tí wọ́n bá yìn sí tàkò ẹni bá mú ó di gbére ó dilẹ̀ ẹ̀yìn kí láwàá ṣe níta ṣe ni pé ṣe rí àìjagun lálẹ́ gbogbo wa la mọ̀ nígbà wa bá sì lọ fogun ká wọn mọ́ lóru ẹni tí ó yìnbọn gùn ní rójú mú bọ̀ wọ́n pinnu pé ó dà níta ṣe ni òru gbàmílà ni wọ́n fẹ́ lò fún wọn ìgbà tó di òru tó kálukú ti sùn òru múra ogun wọ́n gba àgọ́gun àwọn wọ̀nyí lọ wọ́n fi ọjà jẹ wọ́n lé wọn láti àgọ́gun wọ́n lé wọn wọ Òjé wọ́n lé wọn wọ Lábìrán Ìbàdàn gangan Ìbàdàn ti dáhùn ní òkè sí Ìbàdàn tòun tó tóbi tán ni ìgbà ibi tí Ìbàdàn wà nígbà wọ́n lé wọn wọbẹ̀ wọ́n lé wọn dé ìdí igi Ògúgú ṣé ẹ mọ̀ pé igi Ògúgú yìí ní ààlà Ìbàdàn àti ní ààlà Ẹ̀gbá àti Òwu wọ́n sì ti lé wọn wọ inú ilẹ̀ Ẹ̀gbá torí Ìbàdàn ṣe mọ̀ pé ìlú Ẹ̀gbá ni Òjé Lábìrán ìlú Ẹ̀gbá ni àwọn Ẹ̀gbá ni alámúlégbé Òwu ní gbogbo àsìkò tí rògbòdìyàn yìí ń ṣẹlẹ̀ àwọn Ẹ̀gbá ní agbára àti àǹfààní láti dìde lọ ran Òwu tó jẹ́ ọmọ ìyá wọn lọ́wọ́ lórí àwọn ọ̀tá wọn kí ogun má bàa mú Òwu kí láwàá ṣe àwọn wọ̀nyí dúró wọ́n jókòó sí ìdìbò Ògúgú wọ́n ṣe ìpàdé ogun ọkàn Òwu balẹ̀ pé a ti lé wọn sẹ́yìn sí ìyàlẹ́nu àwọn Ẹ̀gbá gbé ogun jáde o wọ́n wá ràn tálẹ̀ rò bóyá àwọn Ẹ̀gbá ràn lọ́wọ́ àwọn Ẹ̀gbá ò ràn Òwu lọ́wọ́ o kẹ́ mọ́ rò wọ́n wá ran àwọn ọ̀tá lọ́wọ́ lórí alámúlégbè wọn ẹ sì mọ̀ pé ibi tí onílé méjì bá ti jà àlejò ni ó lulẹ̀ wọn gbẹ̀yìn wọ́n wá ran àwọn ọ̀tá lọ́wọ́ o wọ́n ṣe ìpàdé ogun ní abẹ́ igi Ògúgú wọ́n gbé ogun jáde wọ́n sì kọjú sí ibi tí Sàkúlà wà wọ́n sọ fáwọn ọmọ ogun tó gbébọn dání pé tá bá ti dojú ogun ẹ kọjú ìbọn sí Sàkúlà ẹ̀yìn gbogbo wọn dojú ìbọn kọ ibi tí Sàkúlà wà láì dènà pẹnu olórí ogun kú ogun fọ́ fún orílẹ̀ Òwu torí Sàkúlà jẹlẹ̀ Sàkúlà balẹ̀ lójú ogun fọ́ wọ́n wọnú orílẹ̀ Òwu Olówù Akínjọbí gbẹ̀yìn ó di gbére ẹni ríyọ ó dilé Olówù forí lé ọ̀nà ẹrù mú lọ́dọ̀ baálẹ̀ ẹrù mú wọ́n fi ogun fọ́ orílẹ̀ Òwu wọ́n fi ogun fọ́ orílẹ̀ Òwu wọ́n sì gégùn lé pé ẹnikẹ́ni kò gbọdọ̀ tẹ ilẹ̀ Òwu dó mọ́ orílẹ̀ ńlá ni Òwu tó ti wà ní àìmọyemọye ọdún sẹ́yìn Òwu ní agbára débi pé Ọ̀rànmíyàn san ìsákọ́lẹ̀ fún Olówù Olówù Akínjọbí ni ọba tó jẹ gbẹ̀yìn ní orílẹ̀ Òwu wọ́n fi ogun fọ́ orílẹ̀ ńlá Olówù sì sá lọ àwọn wọn yóò dúró wọ́n mú gbogbo ilẹ̀ Òwu pátá wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀nà sí wọ́n jẹ oko bẹ́ẹ̀ ni wọ́n rìn kiri wọ́n forí lé ọ̀nà ẹrù mú bọ́wọ́ bá tẹ̀ Olówù Akínjọbí pípa nìyẹn pa kárò ń jẹ̀bà lọ́la bọ́wọ́ bá tà Akínjọbí pípa nìyẹn pa kárò ń jẹ̀bà lọ́la wọ́n bẹ̀rẹ̀ omi ọ̀tẹ̀ wọ́n forí lé ọ̀dọ̀ baálẹ̀ ẹrù mú wọ́n fẹ́ lọ rèé yanjú Olówù Akínjọbí wọ́n dọ́dọ̀ baálẹ̀ ẹrù mú lóòótọ́ baálẹ̀ ẹrù mú sì jáde sí wọn kí lẹ fẹ́ Olówù Akínjọbí lẹ fẹ́ ìmọ̀ Olówù jáde fún yín o bó bá ṣe pé wọ́n bí ẹnikẹ́ni dánú yín kó pa ọba aládé nípakúpa bẹ́ẹ̀ ó dà Olówù rèé ẹ̀yìn pa èèwọ̀ ní onílẹ̀ Yorùbá a kì í pa ọba aládé ní ìpakúpa a kì í pa ọba aládé nípakúpa wọ́n mú Olówù Akínjọbí jáde sí wọn ṣùgbọ́n wọn ò rí ṣe ní nǹkan kan wọ́n wá sọ fún baálẹ̀ ẹrù mú pé baálẹ̀ ẹrù mú kìlọ̀ fún Olówù Akínjọbí kò gbọ́dọ̀ bọ́ ta kúrò ní àkàtà rẹ̀ tó wà ó sì gbọ́dọ̀ gbìyànjú wípé òun fẹ́ gbẹ̀san o bó bá ṣe bẹ́ẹ̀ ìpàlà pa ẹnikẹ́ni kò sì gbọ́dọ̀ tẹ orílẹ̀ Òwu dó mọ́ àwọn wọ̀nyí padà
ẹ mọ̀ wò pé jagunjagun ni wọ́n, kí ló fún baálẹ̀ Òmu láǹfààní àti ìgboyà láti bá wọn sọ̀rọ̀? ìdí ni pé baálẹ̀ Òmu ó jẹ́ ìbátan fún Olúfẹ̀ tó rán Ṣìngúsìn wá sí ojú ogun. Bẹ́ẹ̀ ni Ṣìngúsìn ni olórí ogun wọn, kò sóhun tí wọn ó ṣe sí, kò sí ṣíṣe, bẹ́ẹ̀ ni kò sì sí àìṣe. Àwọn ajagun tàyí kóra wọn, wọ́n padà, kí ni wọ́n ṣe, níbo ni wọ́n lọ, kí ló ṣẹlẹ̀ sí orílẹ̀ Ẹ̀gbá? Bó gan ni ọ̀rọ̀ ṣe kan Sódẹkẹ́, ibo ni bá kí ló fà á tí orílẹ̀ Ẹ̀gbá ṣe di ara ilẹ̀ Ìbàdàn? Gbogbo eléyìí la bẹ̀rẹ̀ sí ní mọ̀ yànnàná ní ọjọ́ mẹ́jọ. Títí ìgbà náà, Ìyálóde Ọmọwámiwá lórúkọ mi jẹ́. Àwọn di bọ́ọ̀lù fáráyé gbá. Báwọn sókè wá tún gbà ipò. Kábíyèsí Olódùmarè, ìtàn Sódẹkẹ́ t'Abẹ́òkúta náà la bẹ̀rẹ̀ láti jẹjọ. A sì ti wà ní abala kejì fún tòní. Ada ẹjẹ́ àwọn abala kẹta lọ. Abala ẹlẹ́ẹ̀kẹta náà ni abala tí a ti ń ṣe bẹ́ẹ̀ tí a ti máa ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ èdè Yorùbá, àmọ́ àní jẹ́ ọ̀pọ̀ lónìí nítorí pé a fáwọn èèyàn láǹfààní láti pè wọlé. Nílẹ̀ Yorùbá oríṣi ẹ̀yà irun mélòó náà ní ń bẹ ní àgọ́ ara wa, ní inú àgọ́ ara tá à ń sọ yìí, eléyìí tèmi ní tẹ̀yìn ní ẹ̀yà irun mélòó náà ní ń bẹ ń bẹ. Wọ́n bá ní irun gbá, irun àwo, irun kòkò bàbá àṣàsùn mélòó? Àwọn kan máa pè ní 15, àwọn kan máa pè ní 14. Ṣùgbọ́n lónìí a ṣe àkọ́tọ̀ rẹ̀ lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. Ẹ má gbàgbé gbogbo ẹ̀yin iléèwé gbogbo àti ẹ̀yin tẹ̀ ń bẹ ní Ìdó Èkìtì, ẹ̀yin tẹ̀ ń bẹ ní Ìfàkì, ní gbogbo àwọn Ìjẹ̀rò tó fi lọ gbogbo àwọn iléèwé tí ń bẹ ní àgbègbè yìí. Ẹ pè dókítà Ọlámídé lẹ́yìn ètò nítorí pé àwọn ọmọ yín kọ̀ọ̀kan wọ́n máa jókòó lórí àga Yorùbá pọ́nbélé láti ọjọ́ mẹ́jọ lọ lágbára Ọlọ́run bá mi Èdùmàrè. Nọ́mbà dókítà Ọlámídé rèé, àti fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ abala Yorùbá pọ́nbélé, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò ìjìnlẹ̀ Yorùbá. Nọ́mbà dókítà Ọlámídé rèé lẹ́yìn ètò 08034865342 08034865342 lẹ́ẹ̀kẹta 08034865342. ẹ̀yin tẹ́ fẹ́ fáwọn èèyàn ní káàdì lórí ètò yìí ẹ pè dókítà Ọlámídé. ẹ̀yin tẹ́ sì fẹ́ pè wá fún ayẹyẹ kan tàbí òmíì. Irun àkọ́kọ́ irun orí, irun ẹlẹ́ẹ̀kejì irun ojú, irun ẹlẹ́ẹ̀kẹta ìpéǹpéjú. Irun ojú yàtọ̀ sí ìpéǹpéjú o. Irun ẹlẹ́ẹ̀kẹrin túbọ̀ mu, eléyìí tí máa ń bẹ ní òkè ètè báyìí o. Irùngbọ̀n ń bẹ ń bẹ, ẹlẹ́ẹ̀karùn-ún nù. Ẹlẹ́ẹ̀kẹfà irun etí, ẹlẹ́ẹ̀keje irun abíyá, ẹlẹ́ẹ̀kẹjọ irun àyà. Á pé Ọlọ́run ò ní pààyàn lórí kó má fi irun àyà rọ́pò, kìí ṣe irùngbọ̀n. Ẹlẹ́ẹ̀kẹsàn-án irun imú, eléyìí tí ń bẹ nímú lọ́hùn-ún. Ẹlẹ́ẹ̀kẹwàá irun àlàfo, eléyìí tí ń bẹ níbi tá a fi ń ṣe ìgbọ̀nsẹ̀, náà ni ẹlẹ́ẹ̀kẹwàá. Ẹlẹ́ẹ̀kọkànlá irun ojú ara irun ojú abẹ́ là ń pè bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejìlá irun ìka ọwọ́, irun ìka ọwọ́. Ẹlẹ́ẹ̀kẹtàlá irun ìka ẹsẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrìnlá náà ni mo pè ní irun ìka ẹsẹ̀. Ẹlẹ́ẹ̀kẹẹ̀ẹ́dógún eléyìí tó parí gbogbo ẹ̀ náà ni irun àgọ́ ara. Àwọn kan máa wá pé irun eléyìí tí ń bẹ ní ojúgun ẹsẹ̀ wọn wọ́n máa ń pè ní irun míì. Irun àgọ́ ara náà ni ó ṣe bẹ́ẹ̀ tí ó já sí. Abala tí a pè ní abala ẹ̀kọ́ èdè Yorùbá nù. Abala ẹ̀kọ́ èdè Yorùbá iná nu. Abala tó kùn tá à ń lọ báyìí iná ni abala tí ẹ ti máa láǹfààní láti pè wọlé. Ẹ wá gbọ́ tẹ́ ẹ bá ti pè wọlé báyìí ìbéèrè mi fún tòní ada ẹ má jẹ́ ti sọ fún yín, ẹ jẹ́ fún yín láǹfààní láti máa pè wọlé. Nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé sí, àwọn yẹn tiẹ̀ ti ń pè tẹ́lẹ̀ náà, àmọ́ nọ́mbà tẹ́ ẹ máa pè wọlé sí iná rèé o. Iná alẹ́ Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá ronú o. Yorùbá sọra wọn di bọ́ọ̀lù fáráyé gbá. Nọ́mbà tẹ́ ẹ máa pè sí rèé o tí ó jáde sí àyín 07072766278 07072
766278 náà ní nọ́mbà tẹ́ máa pè tó wọlé sí àyín ẹjẹ́ àṣẹ bẹ́ẹ̀ ẹjẹ́ àbẹ̀rẹ̀ sí ní gbé pè nítorí àwọn èèyàn ti ń bẹ̀ ń bẹ̀. hello. 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 Ẹ káàsán. ẹ káàsán o. Ẹ ń kọ́ ètò. ọlọ́run ni o ìjìnlẹ̀ yorùbá lẹ́wà ní adámímógò 107.7 fm ó kọ yín o. Oyè Wùmí Ọpẹ́yẹmí ló ń pè láti ìlú. láti ìdó èkìtì ìbéèrè yín rèé ẹ pa òwe mẹ́ta tó dìrọ̀ mọ́ ọmọ tó ní í ṣe pẹ̀lú ọmọ ní pápápá. Ó pàkàṣọ. ó pàkàṣọ ẹ̀jẹ̀ agbẹ́tẹ̀lómìn. hello. hello. yín rè. hello. Hello. ta ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Wàsíù ló wà lórí ètò ẹ̀kúrọ̀ lẹ́hìn. láti bò. Láti ìlú Ìdó. láti ìlú Ìdó. ìjìnlẹ̀ yorùbá rèé níkànnì adámímógò 107.7 fm ẹ pa òwe mẹ́ta tó dìrọ̀ mọ́ ọmọ tó ní í ṣe pẹ̀lú ọmọ lórí ọmọ. Bá mi ná ọmọ mi kò dénú ọlọ́mọ. ó dé ní. Ìyókù pàṣẹ. ìyókù pàkàṣọ ayayaya. hello. Hello. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sà. Orúkọ mi ni Hasan Afọlábí, mò ń pè láti ìlú Àwọ̀ Èkìtì. láti ìlú Àwọ̀ Èkìtì. Bẹ́ẹ̀ni. orí ètò ìjìnlẹ̀ yorùbá pẹ̀lú dókítà Ọlámídé lẹ́wà níkànnì adámímógò 107.7 fm ẹ pa òwe mẹ́ta lórí ọmọ. Ọmọlára ọmọlẹ́yẹ. ọmọlára ọmọlẹ́yẹ ó dé ní. Ọmọ ní jogún ẹni. ọmọ ní jogún ẹni òwe nìyíhùn náà bí ó di méjì. Ọmọ làbákẹ́. ọmọ làbákẹ́ rárá ọmọ làbápè ní. hello. Hello. ẹ mà kú rọ̀lẹ́ ta ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Kẹ́hìndé láti. Kẹ́hìndé láti bò. láti ìdó èkìtì orí ètò ìjìnlẹ̀ yorùbá pẹ̀lú dókítà Ọlámídé níkànnì adámímógò 107.7 lẹ́wà ẹ pa òwe mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọmọ. Ọmọ ẹni ò ní ṣéèjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ láti tó lẹ̀ kẹ́sì sí ọmọ ẹ̀. ó dé ní o. Bá mi nà mọ́ ọ. hello. 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 ìyún náà ti tún rí bété ẹlòmíín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ hello. hello. ta là ń bá sọ̀rọ̀ láti bò. Adéyẹmí ni láti Ìdó. láti Ìdó. bẹ́ẹ̀ni sà. ìjìnlẹ̀ yorùbá rèé pẹ̀lú dókítà Ọlámídé níkànnì adámímógò 107.7 fm ẹ pa òwe mẹ́ta lórí ọmọ. ọmọ ẹni ò bá jọ ní àbáyọ. ó dé ní. bámi ní ọmọ mi kò dénú ọlọ́mọ. wọ́n dẹ̀ ti pa òwe yẹn o ó di méjì wọ́n ti pa yẹn o. ilé náà ń wèrè ká tó sọmọ lówó. ó yẹ ẹ pa kẹta dáadáa wọ́n ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti pa èkejì yẹn. èwo tún lè kẹta báyìí. ó yá ẹ gbìyànjú ẹ. ẹ gbìyànjú ni kò pé mẹ́ta. hello. Hello. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. Sábàlógún láti Adó. láti Adó agbègbè bo ládó Èkìtì. Ọlọ́dá. kí lẹ pé. Ọlọ́run dá ọ̀dà. ìkànnì adámímógò 107.7 orí ètò ìjìnlẹ̀ yorùbá pẹ̀lú dókítà Ọlámídé lẹ́wà ẹ pa òwe mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọmọ. ọmọ ẹni ìbájọ ní àbáyọ. ọmọ ẹni ìbájọ ní àbáyọ wọ́n ti pa o. Ilé àwọn kan sọmọ lórúkọ. ó di méjì wọ́n ti pòwe yẹn náà. Ọmọ ẹni ìṣe ti bẹ̀rẹ̀ káfíń mìíràn. ó di mẹ́ta wọ́n ti pa mẹ́tẹ̀ẹ̀ta sà. hello. ọmọ ní alẹ́ ni. ọmọ ẹni ní alẹ́ ni ó di ẹni báwọn wọn tí ì pa. ó rí bákan. hello. ẹ kúrò ní sà. ó kọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè sà. ọmọ ọba adélẹyẹ látọ̀tún ní sà. láti ọ̀tìn. bẹ́ẹ̀ ni sà. ìjìnlẹ̀ yorùbá rèé pẹ̀lú dókítà Ọlámídé níkànnì adámímógò 107.7 fm ẹ pa òwe mẹ́ta tó ní í ṣe pẹ̀lú ọmọ. ọmọ tí yóò jẹ́ àṣàmú. kékeré. ní ti ń sẹnu sámúsámú. ó de nísà. kí ló ṣẹlẹ̀. hello sà. hello.
ọmọ ẹni ò ní ṣèdí bẹ́ẹ̀ rẹ̀. wọ́n ti pa òwe yẹn sà wọ́n ti pa òwe yẹn sà. hello. ẹ̀yin nìpè tó kẹ́yìn ó kọ́ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. òjò láti ìjẹ̀bú-jẹ̀ṣà. láti ìjẹ̀bú-jẹ̀ṣà níbo ní ìjẹ̀bú-jẹ̀ṣà. ní ṣáìdì odò ẹsẹ̀. ọ̀dà ìjìnlẹ̀ Yorùbá pẹ̀lú dókítà Ọlámídé níkànnì Adámimógo 107.7 FM ẹ pa òwe mẹ́ta tó ní ṣe pẹ̀lú ọmọ sà. Yorùbá máa ń sọ pé wọ́n ní ọ̀gẹ̀dẹ̀ dúdú ìyàbò sọmọ burúkú ìyálò. ó de ní sàwọn tí ìpààyàn o. Yorùbá ti máa ń sọ wípé wọ́n ní owó ṣe rán níṣẹ́ jọmọ ẹni lọ. ó di méjì ó yá ẹ má jì ó pẹ́ ó di méjì. ó di méjì. ọmọ ọlọ́mọ ńlá rán níṣẹ́ dé tòrútòrú ẹ pàtẹ́wọ́ fúnra yín ẹ gba mẹ́tẹ̀ẹ̀ta sà bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ bá ti ṣe tán ẹ pé dókítà Ọlámídé padà lẹ́yìn ètò. àwọn òwe tó ní ṣe pẹ̀lú ọmọ àwọn òwe tó ní ṣe pẹ̀lú ọmọ pọ̀ ò nílẹ̀ Yorùbá wọn ní bọ́mọdé òkú àgbà ló ń dà ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà wá kèrègbè ọmọdé tó bẹ̀rẹ̀ tí ń wò dé àgbà ọmọlẹ́yìn rẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ fún o ogún ọmọdé ò lè ṣeré fógún ọdún òwe míì náà ni ọmọ má pa mí tó bá yá ọmọ ìyá di ọmọ má para rẹ òwe míì náà ní bá mi náà mọ̀ mi kò dénú ọlọ́mọ ìkànnù ilé làwò ká tó sọmọ lórúkọ ọmọ náà ni ọmọ tí a kò bá kọ́ ní ògbélé tá a kọ́ tà òwe ní ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì òwe ní ọmọ tí yóò bá jẹ́ àṣàmú kékeré ni ó ti jẹnu ṣámúṣámú ó di òwe míì ọmọ ẹni kò ní burú títí ká lè fẹ́kùn pàjẹ́ ọmọ niyì ọmọ nídẹ òwe ní òní araṣọ lọ́dà ọ̀la araṣọ lọ́dà ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ra ọmọ nítorí pé aṣọ ògbó òwe ní ọmọ tó níyà òun ò ní sòun náà ò ní fojú kan ọrùn òwe ní ẹ wo òwe tó ní í ṣe pẹ̀lú ọmọ pọ̀ dókítà Ọlámídé ìyín apọ́npẹ́pọ̀ rẹ́pìsẹ́ńtà o fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ṣe onígbọ̀wọ́ ètò yìí àtẹ̀yin tẹ́ fẹ́ gbé polówó ọjà yín wa nọ́mbà dókítà Ọlámídé rèé lẹ́yìn ètò 08034865342 lẹ́ẹ̀kan sí o 08034865342 fún gbogbo ẹ̀yin iléèwé gbogbo tẹ́ ẹ fẹ́ fún wa láwọn ọmọ yín náà nọ́mbà tí ẹ pè sí lẹ́yìn ètò nu ẹ wo agbẹ́sẹ̀tàn relé ìdárò àlùkò mi ṣetán relé ìkósùn lẹ́kẹ̀lẹ́kẹ̀ mi ṣetán òun relé ìkẹfun Samuel Olúbáyọ̀ Ọlámídé mo ṣetán mo relé bàbá tó bí mi lọ́mọ èmi ọmọ ayé lógún ọmọ òkèdèrè lọ́gbọ̀n ọmọ àyíkúgbà yóò gbọ́n ọmọ ayé gbèdégbèdé ká tí ó di ọmọ bọ́ọ̀rọ̀ gèdèrè kọ́ ọmọpẹ́ gbòǹgbò lọ́wọ́ igi gbòǹgbò láfi mọ́lẹ́ ọba wọn lọ tán kí n tó lọ lókè èdèrè wọn nítorí kíni onítorí kọ́lọ́mọ́ bà kọ́lọ́mọ́ ọmọ lọ́lọ́ báyìí náà ló lọ sán alágbàlọ̀ ńlọ́lọ́rù MC tó gba skiyaski entertaining refreshing and tantalizing títí ìgbà míì mo ṣe kíni o mo padà tà. Yorùbá ronú o. wàyé ṣamalama.